breaking news. Ẹ̀yin tèmi. Ó ṣe mo ń bọ̀ ó ṣọwọ́ emergency ire ni o. Mo ń bọ̀ o. Ẹ ó dọ̀rọ̀. Emergency ayọ̀. Emergency ìdùnnú. Emergency oríire. Òun ni tọ̀sán yìí mi ní pẹ́ lórí live yìí mi fẹ́ record ẹ̀. Mo fẹ́ ṣe pé kó jẹ́ live. Òun ni mo ṣe wá. Bẹ́ ṣe ń wọlé ẹ káàbọ̀. Ẹ bá wa share video yìí. Ó dẹ̀ wà very important. Wàhálà ti ṣẹlẹ̀ nínú Islam. Lọ lè wo péjì MS bàbá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú Ànábì. Saheed Shittu, Ahmed Yelman, tẹni tọ́lọ́ lẹ́ ń ṣe àti gbogbo alùsùnà àti gbogbo sufi pátá tẹni tọ́lọ́ lẹ́ ń ṣe. Ẹ lọ lè wo MS bàbá ní TikTok máa pèsè péjì ẹ̀ nísìn àti Facebook wo alọ́mọ bàbá àbí bikini kan. Ẹ lọ lè wo tẹ́bá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú Ànábì. Ẹ wá ní tọ́lọ́ lẹ́ ń ṣe tí wọ́n bá sì bú bàbá ẹ̀yìn kọ̀ọ̀kan tá à ń sọ yìí. Ẹ jáde towó yín tágbára yín tí yín lẹ̀ nà wọ́n sì ti ń bú táwọn yìí sì ní follower gan ẹ̀sìn rí kankan sí gbogbo inú Ọlọ́run. Sẹ́yìn tó wájẹ̀ kejì ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam. Ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam tí a bá fẹ́ pe ìpè sínú Islam kì í ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn ni kì í ṣe bí wọ́n ṣe máa ń pè ẹrú àwọn àfáà tó wà mẹ́wọ̀n yìí pé bá wọn kí wọ́n kìlọ̀ fún yín ẹ̀ ń kó àbùkù bá wa tó gbẹ́ tó bá rẹ̀ pé tọ́lọ́ tànábì ló fẹ́ ṣe kì í ṣe bá gbẹ́ ṣe máa sátá òsà wọn lónìí ká má bu òsà wọn tó fi wá di pé wọ́n ń bú Ọlọ́run wa wọ́n ń bú Ànábì wa wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ lọ sí péjì ẹ lọ lè jẹ́ kí péjì ẹ wò náà gbogbo ń tá ní gbogbo ń tẹ́ ń ṣe Ọlọ́run nígbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín àmọ́ tí wọ́n bá bú àwọn baba ńlá baba yín ẹ̀ dìde ẹ̀ mọ̀ gbéra yín lọ kọ́ọ̀tù ẹ̀ ráwọn ilé ìgbé lọ kọ́ọ̀tù látijọ́ yìí èmi ebúyàn wallahi èmi ebúyàn àmọ́ kí ni àǹfààní ẹ̀sìn wa tí èso náà tó jà Ànábì lọ alukurani gẹ́gẹ́ lẹ̀sìn wa náà wọ́n wọ bẹ̀ wọ́n tún ní tukutu ẹ̀ sì jáde gbogbo yín pátó òjò pẹ̀lú Ọlọ́run kí la fi ń jolórí sí gbogbo ẹ̀yà síwájú wa nínú ẹ̀sìn ní gbogbo ilẹ̀ yóò bá ẹ̀ lójó pẹ̀lú Ọlọ́run wallahi ilẹ̀ azim kódà èmi tí mo ń sọ̀rọ̀ yìí pátí mi náà bá kó bẹ́ẹ̀ kú mi kọ́ lọ́run wo. Àná kú mọ̀ láyè ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí dáadáa kẹ bá wa polówó MS bàbá mo kí yín ẹ má bínú don't mind my manners ẹ má bínú torí emergency ní show yìí mi ò prepare fún tẹ́lẹ̀ ẹ káàbọ̀ bàbá mi Mọ́rẹ́níkejì ẹ kújọ́ mẹ́ta I miss you bàbá mi Dọ̀tun Fámákinwá mo kí yín bàbá mi Terry ọmọ aládé mo kí yín sà ẹ káàbọ̀ ṣe rí fídíò yẹn bá wa share dáadáa ẹgbọ́n nǹkan tí bọ̀bọ̀ ẹ̀ sọ ẹ máa gbọ́ ọ mo fẹ́ analyze ẹ̀ sí. lọ lè wo péjì MS bàbá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú Ànábì. Number 1 ní sùúrù péjì MS bàbá ní tòótọ́ ẹ lọ sórí TikTok ẹ rí MS bàbá ẹ rí Àkànbí Ọlọ́ba ẹ rí Olówó Èkó ẹ jọ̀ọ́ ẹ bá wa follow wọn ibẹ̀ ni a ti ń tú àṣírí Aláwù àṣírí Muhammadu ibẹ̀ láti mọ̀ pé olè ni Muhammadu ó parọ́ fún wọn ni o òun náà ni Aláwù òun ló ń disguise as Aláwù òun náà ni Muhammadu òun náà ni Jubri ṣó ti yé yín so tẹ́ bá fẹ́ mọ̀ details orí TikTok lẹ ti máa mọ̀ ibẹ̀ orí TikTok lẹ ti máa rí gbogbo ẹ̀ a máa wà ńbẹ̀ ní gbogbo ìgbà ṣé ti rí Muhammadu ó jí pátá torí pé Arabic ni wọ́n fi gbé ẹ̀sìn burúkú yẹn wá fún ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa àwọn ìyá ńláńlá wa àwa bàbá ńláńlá wa tí wọ́n gbà lọ́wọ́ wọn ìtorí ẹ̀ ni wọn ò ṣe mọ̀ torí nǹkan tó bá ti tú fún wọn náà ló máa gbà ẹ mọ̀ èdè téèyàn ò gbọ́n sí bẹ́ẹ̀ mi ṣe wà ní sí mi ò gbọ́ Arabic ṣe understand tí a bá wá rí èèyàn tó gbọ́ Arabic wá sí tó wá fẹ́ máa túmọ̀ Arabic fún mi ṣebí nǹkan tó bá sọ pé ó jẹ́ náà ni màá sọ pé ó jẹ́ bó ṣe parọ́ fáwọn bàbá ńlá bàbá wa nìyẹn pé Arabic yìí nǹkan báyìí ni Muhammadu ṣe irọ́ dẹ̀ ni ṣó ti yé yín náà ìgbà táwọn Arabic ẹ mọ̀ pé ẹni ẹ̀sìn tó bá ti ń polówó tó ti ń lọ ń sọ pé ẹ wá gbẹ̀sìn wẹ ti mọ̀ pé irọ́ ló wà ń bẹ̀ wọ́n ní agenda ní bad agenda lọ ní nǹkan tí àwọn arábù tó ń ṣe nìyẹn ẹ̀sìn àjòjì méjèèjì as a matter of fact but àwọn arábù ni à ń concentrate lé lórí so wọ́n wá gbé ẹ̀sìn yẹn gbé lọ fáwọn òyìnbó àwọn òyìnbó wá sọ fún wọn pé ká tó lè gba ẹ̀sìn yín yìí o ẹ máa nídìí láti tú sí èdè wa ṣó ti yé yín àwọn òyìnbó wọn ṣe nice bí àwọn baba ńlá tiwa ṣe àwọn sọ pé kẹ́ tó lè fún wa ní ẹ̀sìn yìí o ẹ máa tú sí èdè tiwa ìgbà tí wọ́n gbé ẹ̀sìn wọn lọ sọ́dọ̀ òyìnbó
òyìnbó wá insist ó wá tú ibẹ̀ wá ní gbogbo àṣírí yìí ti ń tú láti ń rí oríṣiríṣi ibẹ̀ láti mọ̀ pé Muhammadu jí pátá ibẹ̀ láti mọ̀ pé Muhammadu pé ó bá ọmọ ọdún mẹ́fà ó fẹ́ ọmọ ọdún mẹ́fà ó bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án ibẹ̀ láti mọ̀ wípé Muhammadu bá òkú sùn ibẹ̀ láti mọ̀ pé Muhammadu bọ́kùnrin sùn ibẹ̀ láti mọ̀ pé Muhammadu bá ọmọ tó bí kò ń ṣe ọmọ tó bí bọ́ ọmọ tó adopt láti kékeré bẹ́ẹ̀ ṣe wà ń sì kẹ́ wá gba ọmọ tó láti kékeré bí ọmọ ọdún mẹ́wàá kọ́mọ yìí wá dàgbà kó wá jẹ́ pé ẹ̀yin náà lẹ dúró fún ọmọ yìí gẹ́gẹ́ bí bàbá kó tún wá jẹ́ pé ìyàwó ọmọ yìí ló wá wùn yín fẹ́ tó rọ́mọ yẹn lòun ò fẹ́ ìyàwó yẹn mọ́ wá rí ẹlòmíì fẹ́ ìyàwó ọmọ yín lẹ fẹ́ ọwọ́ ànábì lọ ti bá so tẹ bá rí àwọn èèyàn tó ń hùwà irú bẹ́ẹ̀ yẹn ní ilẹ̀ kóòtù òjire rí i pé àwọn mùsùlùmí ló máa ń sábà ṣe bẹ́ẹ̀ jù ọwọ́ ànábì lọ ti bá inú ẹ̀sìn burúkú tọ́dẹ̀ gbé wá fún wa ní ibẹ̀ ni kì í ṣe ìwà ọmọlúàbí ṣó ti yé yín náà bọ̀bọ́ ìwà jáde ó ti rí wípé àwọn MS bàbá olówó èkó àkànbí ọlọ́ba Big Joes gbogbo wọn pátápátá wọn rí i pé wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun lórí TikTok gbogbo wọn ti ń ké o kì í ṣe lẹ́yìn nìkan ló ké o wọ́n pọ̀ dáadáa tó ti ń ké sìn so mo fẹ́ kẹ́ bá mi jẹ́ kí kíké wọn yẹ kó pọ̀ dáadáa so ẹ bá mi share so that àwọn èèyàn máa lè rí dáadáa wọ́n á lè lọ follow àwọn àkànbí ọlọ́ba MS bàbá lórí TikTok àti olówó èkó dáadáa so that gbogbo kíní yẹn ó máa lè máa go viral sí dáadáa ibẹ̀ la ti ń tú àṣírí Allah ibẹ̀ la ti ń tú àṣírí Muhammadu ibẹ̀ la ti ń tú àṣírí gbogbo oríṣiríṣi atrocities tí ẹ̀sìn Islam tó ń ṣe tí wọ́n gbé wá sílẹ̀ wa àwọn lọ́ba ìjẹ́ ọmọlúàbí wa àwọn lọ́ba jẹ́ gbogbo oríṣiríṣi nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjire ń sìn kò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láyé àwọn bàbá wa láyé àwọn bàbá ńlá wa àwọn ìyá ńlá wa wọ́n á kó ọjà wọn sílẹ̀ wọ́n á lọ anybody tó bá fẹ́ rajà á mú àfowó ẹ̀ sí ṣùgbọ́n láyé ìsìn nígbà tí wọ́n ti gbé kìrìsìtẹ́nì àti ìsìlámù wọlé wa gbogbo ẹ̀ ti bàjẹ́ ẹ̀ lè rírun nǹkan báyẹn mọ́ láyé àwọn bàbá wa ẹ lè sùn síta mọ́jú nísìnyìí wọ́n máa gbé yín lọ ní tẹ́ ẹ̀ bá ṣọ́ra so ibẹ̀ la ti ń tú àṣírí náà mo fẹ́ analyze nǹkan tí guy tó ń sunkún yìí ẹ máa gbọ́ o mo fẹ́ analyze nǹkan tí guy tó ń sunkún yìí mo fẹ́ analyze ẹni sùúrù o mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ hold on fún mi o mò ń bọ̀ o ẹ jẹ́ n gbé sójú mi kẹ́ rí beautiful face mi díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ṣé wọ́n ní pé ìyá àwọn ò ní sùn ni ọmọ àwọn gan tọ́jọ́ mọ́ ọ̀ ní fojú korun ẹ máa gbọ́ o towó yín tágbára ẹ jẹ́ ká jẹ́ kó sọ̀rọ̀ yẹn wọ́n sì ti ń bú táwọn yìí sì ní follower gan ẹ̀ sí rí kankan sí gbogbo inú ọlọ́run lẹ́yìn tó wájẹ́ kejì lè rí nǹkan kan ṣe sí ẹ̀yẹ kó àbùkù bá wa nínú Islam ẹ tí rí nǹkan kan ẹ̀yẹ kó àbùkù bá wa nínú Islam tí a bá fẹ́ pe ìpè sínú Islam kì í ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn ni ok kì í ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn wo àwọn àbá tó wà ẹ ṣe rí ọba àwo ni ẹ̀ ń kó àbùkù bá wa ok ẹ̀ ń kó àbùkù bá wa tó gbé tó bá wẹ̀ pé tọ́lọ́ tànábì ló fẹ́ ṣe kì í ṣe bá ń gbẹ́ ṣe máa sátá ọ̀sà wọn lónìí ká mọ̀ gbó sàwọn. tí rí nǹkan kan sẹ́ àṣẹ bẹ̀rẹ̀ ni wọ́n sún àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ lọ sí péjì ẹ̀yọ́ ilé check péjì you never see anything according to ọba Solomon you never see anything. ẹ bá wa ṣí ẹ ṣó yẹ jẹ́ kó go viral. ànábì jí pátá ànábì jí pátá ànábì bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ànábì bá ọkùnrin sùn òun ló kọ́kọ́ ṣe gbé láyé ànábì bá ọmọ ẹ̀ sùn ó yá mo fẹ́ analyze ẹ̀ sìn ẹ tí rí kankan ẹ lọ bá wa wo MS bàbá mo kọ́kọ́ fẹ́ correct mb kankan Mr. Man ó sọ pé wo bó ṣe ń bú Ọlọ́run tó ń bú ànábì correct yourself in case of next time don't you ever in your life nílé ayé ẹ má pe Allah ní Ọlọ́run mọ́ torí àwọn olóòṣà tó ń sọ yìí àwọn ẹlẹ́bọ tó ń sọ yìí èdè wọn ní Ọlọ́run kì í ṣèdè àràbù èdè olóòṣà òun ní Ọlọ́run kì í ṣe àràbù so láyéláyé ẹ tó bá ti fẹ́ pé jẹ́ ń gbé sójú mi kó ba lè rẹ́ni tó bẹ sọ̀rọ̀ Mr. onífìlà gẹ̀ǹgẹ̀ mi morúkọ ẹ kí lorúkọ ẹ náà ṣàbò yòró àbí kí ló ń jẹ́ àbíbù láì tó bá ti fẹ́ pe Allah wá sọ pé Allahu wọ́n ń bú Allahu àti Muhammadu má sọ pé wọ́n ń bú Ọlọ́run àti Muhammadu sórí Ọlọ́run yẹ
èdè Yorùbá èdè oní ẹbọ àwọn ẹlẹ́bọ ló ní èdè Ọlọ́run tó pè that word Ọlọ́run àwọn ẹlẹ́bọ ló ní so níjọ́ mi tó bá fẹ́ pè wá sọ pé àwọn ń bú Allahu àti Muhammadu because gbàtà tú gbogbo ẹ̀ tí àṣírí tú àti understand pé Muhammadu náà ní Allahu ó kàn wá ń ṣe fàbú fún yín ni o a lọ sínú ihò kan á wá sọ pé Gabriel kan ó sọ fóun pé Allahu sọ pé nísìnyìí a tún ti gbọ́ lẹ́nu àwọn àfa àwọn tí wọ́n máa ń rojọ́ lórí social media àwọn aláìníṣẹ́ yẹ wọ́n sọ pé Jubri tó bá Muhammadu sọ̀rọ̀ yẹ pé inú ẹ̀mí ni pé kì í ṣe pé Muhammadu rí Jubri ẹni tó bá ti rí fídíò yẹ ó sọ pé inú ẹ̀mí guy tó ń pè ní kí lórúkọ guy tó máa ń ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ bíi interpreter Yorùbá náà ló sọ á tún léèyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ bóyá tí ń do àwọn èèyàn ni á sọ̀rọ̀ kan àyẹ́ náà tún sọ the same thing tí bá rántí orúkọ ẹ̀ máa sọ fún yín ó sọ wípé Jubri tí wọ́n sọ pé ó ń bá ànábì sọ̀rọ̀ pé nínú ẹ̀mí ni pé nínú ọkàn ànábì ni Jubri wà pé Jubri pé ànábì ò rí Jubri face to face pé nínú ọkàn ẹ̀ ni so now Mr. Onífìlà so tó bá ti fẹ́ àdírẹ́sì Allahu kó máa sọ pé Allahu àti Muhammad òun ni à ń kó blálà fún lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ bá wa pín show yìí kàn wá sí ọ̀dọ̀ MS Baba Àkànbí Ọlọ́ba Olówó Èkó Big Joes bẹ́ẹ̀ lọ èmi náà wà ń bẹ ìpínlẹ̀ ọ̀rọ̀ gbogbo alájọ wà ń bẹ ibẹ̀ láti ń fún Allahu àti Muhammadu onírọ́ ajípátá imagine kéèyàn jí ṣẹ́rí ìgbà tó jí pátá yẹn tán wọ́n tún mú pátá yẹn wọ́n tún sin mọ́ pósí ẹ̀ ńgbà tó kú eléyìí ń ṣọ̀rọ̀ ẹnu o máa kó tiẹ̀ jáde inú ìwé wèrè wọn tó gbé wá fún yín náà lẹ ti máa rí gbogbo ẹ̀ àti kùránì wọn àtàdíìsì wọn gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ so ẹ bá wa pín ẹ má gbọ́ o. MS Baba bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì. Ọlọ́run kọ́ Allah ni. tẹnitọ́ Ọlọ́run lẹ́ ń ṣe àti gbogbo alùsùnà àti gbogbo sufi pátá tẹnitọ́ Ọlọ́run lẹ́ ń ṣe ẹ lọ́ọ́ lè wo MS Baba ní TikTok máa pèsè péjì ẹ̀ nísìn àti Facebook ó ṣe tó bá wa péjì ẹ̀ ó ṣe gan. ẹ lọ́ọ́ lè wo tó bá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì. Allah là ń bú gbẹ́nu sọ́hùn ààbò Ọlọ́run àwa la ní èdè Ọlọ́run. wá sí ìbúba bá ẹyin kọ̀ọ̀kan tá à ń sọ yìí. mo ń bọ̀ ọ̀rẹ́ ní sùúrù. tówó yín tágbára. àgbẹ̀nu sọ̀hún ní sùúrù Allah là ń bú àbú Ọlọ́run Allah à ń bú Allah gidigidi gan torí àti mọ̀ pé olè ní Allah àti Muhammadu èèyàn kan náà ni wọ́n ṣó ti ajípátá orin kan tiẹ̀ ti wà tó ti ṣe fún Muhammadu tẹ́ bá wá sórí TikTok inú ẹ máa enjoy ẹ̀ gan mo serious wọ́n dìdí ṣorin fún ní olè ajípátá ní Muhammadu ẹ máa rí ń bẹ̀ ó yá máa sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni a ní fọ́lọ́wà gan bẹ́ẹ̀ o. ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam. ó nídìí láti sọ fọ́ba àwo Mr. Ma ò ní láti wọ́n ọba àwo òkè torí pé ti rí ń sìn pé a ti retaliate torí pé ti rí ń sìn pé àwo ògbọ́n kankan àgbọ́n kankan kódà kí ọba àwo kó dọ̀bálẹ̀ lọ́la kó bẹ̀bẹ̀ pé gbogbo nǹkan tó ń sọ òun ò sọ mọ́ Allah ò tí ì rí nǹkan kan Muhammadu ò tí ì rí nǹkan kan a ṣe bẹ̀rẹ̀ àwọn baba ńlá kù bàbá yín látọdún náà mi nù ẹ kó tó dayé ìgbà social media ọmọ lọ ta tẹ́ǹtì ní sí gbogbo gbòòrò kiri àwọn lọ́ọ́ fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn gbogbo ẹ rí fídíò tí mo ṣe lórí péjì mi gbogbo nǹkan tí Olúwo ń sọ yẹ nǹkan tó máa ń sọ tó bá ń ṣe wá sí wọn nìyẹn o wọ́n ní àwọn ẹ̀sìn tí wọ́n bá tí Islam wá bá tó wá parẹ́ wọ́n láwọn wá pa ìṣẹ̀ṣe rẹ́ wọ́n ní wọ́n ń forí èèyàn wọ́n ń gé orí èèyàn wọ́n ní wọ́n ń pààyàn wọ́n ní wọ́n ṣe gbogbo oríṣiríṣi irọ́ kò sí kankan nù wọn tó ẹ bá béèrè lọ́wọ́ ẹ pé òkè jáde ta ni family member tí wọ́n ti pa jáde kó wá sọ fún wa gbogbo àwọn bàbá wèrè gbogbo àwọn ajánibélò gbogbo àwọn stupid aláìníkan àwọn bàbá tó fi ọmọdé wọn ṣèrànù kiri gbogbo àwọn bí ajánibélò àǹkó yẹ tó fi ilé ayé wọn ṣòṣì kiri tó wá dàgbà wèrè sìn tí wọn rí nǹkan gidi sọ tẹ́ ẹ bá pè kankan nínú wọn pé ókè ó yá èwo nínú fámìlì yín ni wọ́n pa ọmọ ẹ̀ ni wọ́n fi ṣòro àbí tí wọ́n fi ṣe anything ẹ jáde kẹ́ wá sọ fún wa wọn ò ní rí ọ̀rọ̀ sọ ẹ ní rí kankan nù wọn but wọ́n máa bọ́ síta Olúwo ẹlẹ́nu yíya
onígbó mo tẹ̀lé mi ní máa pè lónúwò mọ́ Rashidi amúgbó tó ń sọ̀rọ̀ sọkúsọ yẹ̀tẹ̀ rí nínú péjì tí ẹ rí lórí kiri tí mo ṣe láàárọ̀ yìí ẹ bèrè lọ́wọ́ ẹ pé ìwo nínú fámìlì ẹ̀ ni wọ́n ti parí èwo nínú fámìlì ẹ̀ nìṣẹ̀ṣe ti fi rúbọ rí bọ̀ torí pé wọ́n fẹ́ propagate ẹ̀sìn wèrè tí wọ́n gbé wá ẹ̀sìn Muhammadu tó jí pátá Muhammadu tó fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ibi táwọn pípù ìtorí wọn ti yí dé tẹ bá béèrè lọ wọn lórí TikTok pé ṣé wọn lè fọmọ ọdún 6 wá nítorí pànàbí ṣe bẹ́ẹ̀ àwọn náà lè ṣe bẹ́ẹ̀ ṣé ti rí àwọn wèrè orí wọn ò pé mọ́ wọn ò lọpọlọ wọn mọ́ wọn ní ṣé wọn lè bọ́ ọmọ ọdún 9 sùn wá ní tí ànábì bá lè bọ́ ọmọ ọdún 9 sùn àwọn náà lè bọ́ ọmọ ọdún 9 sùn so tẹ bá béèrè lọ wọn sì náà pé ṣé wọn lè jí pátá wọn sọ fún mi pé àwọn lè jí pátá torí pé àná so wọn ò lo brain wọn mọ́ ànábì ò bá commit the worst thing nílé ayé téèyàn lè commit tó bá ti jẹ́ pé wọ́n sọ pé tó ti dárúkọ yẹ pé ànábì Muhammad àwọn náà máa láwọn lè ṣe so àti bẹ̀rẹ̀ o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lóní pẹrẹwu gbogbo damages tẹ́ ti commit tẹ́ jẹ́ kí irú àwọn ìyá tiwa báyìí kan lọ ṣe ẹ̀sìn àjòjì tó fi bírú àwa ṣẹ̀sìn àjòjì àwa tá a wá tó wá bí sínú ẹ̀ta kúrò yìí mo máa sọ fún yín ẹ lè rẹ́ni tán bí sínú ìṣẹ̀ṣe tí ò ṣẹ̀sìn àjòjì rí bíi tiwa kó bọ́sà kó máa ṣe gbogbo nǹkan táwa ń ṣe àwa ló ń dùn nǹkan tó dẹ̀ ṣe ń dùn wá ni wípé a ti pẹ́ nínú ẹ̀sìn wèrè yẹjọ a ti waste time a ti waste years wa ṣó ti yé yín Adébáyọ̀ kí ló ń jẹ náà mo ń bọ̀ o ó sọ pé èèyàn kan you are mad mo fẹ́ wà sure ni òkì tó bú ẹni o jẹ́ ń wò náà mo ń bọ̀ o Adébáyọ̀ Sulaimon bàbá ńlá kù bàbá yàlá ya ẹ̀ kódà kó jọ́ ọmọ 90 years kó jọ́ ọmọ 90 years pọ̀rí mọ́ pọ́pọ̀ ẹ̀ àwọn Fúlàní tí wọ́n ń jórúkọ Yorùbá òun lélẹ́yìí tó pèrè ẹ̀ ládébáyọ̀ yìí àṣírí yìí ti tú kò ní da fún Muhammadu bí tó wà lọ́hùn olè ajípátá ó jípátá ó fẹ́ ọmọ ọdún 6 ó bá sùn lọ́mọ ọdún 9 ó tún fẹ́ ìyàwó ọmọ ẹ̀ kéèyàn máa tọ́ ọmọ láti ọmọ ọdún 10 kó jẹ́ pé níjọ́ tí tọ́mọ yẹn fẹ́ ṣèyàwó ìwọ náà ló dúró bíi bàbá òtòrò wá ọmọ ẹ lọ sílé ànábì ẹ máa gbọ́ sítórì ẹ ànábì inú ìwé wọn ló wà ànábì wá ọmọ ẹ lọ sílé ọmọ ẹ Séìdì lórúkọ ọmọ yẹn ẹ̀yin tẹ́ ẹ bá mọ àdìtì yẹn dáadáa lọ wò Séìdì lórúkọ ẹ ànábì wá ọmọ yẹn lọ sílé pé kóun wá lọ kí ọmọ òun o bó ṣe ṣílẹ̀kùn báyìí nígbà yẹn wọn ní kọ́kọ́rọ́ kò hàn tí màá ṣe kọ́kọ́rọ́ ń gba ẹ̀ṣẹ̀ understand bó ṣe ṣílẹ̀kùn báyìí bó ṣe rí pé ìyàwó Séìdì ó wà hòhò nìyẹn bójú ànábì ṣe wọ ọmọlọ́mọ nìyẹn so àmọ́ kan tànábì ṣe tó fi jẹ́ kí ìjà wa máa wà láàrin àwọn méjèèjì bí bọ̀bọ̀ yẹn ṣe sọ pé òun ò fẹ́ gẹ̀ẹ́yẹ mọ́ nìyẹn bánábì ṣe bó ṣe tún jáde ní anytime tí ànábì bá fẹ́ ṣe nǹkan burúkú báyà kàn sọ fún mi pé Allahu ti sọ kalẹ̀ o Allahu ti sọ ó ti sọ àyà kalẹ̀ o so Allahu wá sọ àyà kalẹ̀ pé kóun fẹ́ ìyàwó ọmọ òun ẹni tó rí ẹ bá pé tí wọn tí fi ìṣọ̀kan ọpọlọ ẹ ṣerú ẹ̀sìn báyẹn ló yẹ kó máa ṣe ẹni tó yẹ wípé wọn tí fi ìṣọ̀kan ọpọlọ ẹ ṣó yẹ kó máa tẹ̀lé irú èèyàn burúkú yẹn ó wá ní pé Allahu ló sọ àyà kalẹ̀ pé kó o fẹ́ ìyàwó ọmọ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mùsùlùmí tẹ́ ń ṣe ìsìlámù gbogbo yín kò sí kankan nú yín tó mọ gbogbo kínní torí àwọn àfáà yín yẹn ọ̀ ní sọ fún yín arábìkì tó bá dẹ̀ ń kà fún yín bóyá ń ṣépè fún yín ni o bóyá ń ṣe ní ẹ̀kọ́ máa ṣe àmì aláàmàmí ẹ̀mọ̀ bóyá pè ní wọ́n ń ṣe fún yàrá ìyá bàbá ńlá ń kú yín so ànábì kan náà òun náà ló tún bòkú sùn gbogbo ẹ̀ lẹ́ máa rí lórí TikTok ọmọ àkàjáde fún yín ni ànábì yìí náà ló tún bá ọkùnrin sùn orí ẹ̀ ní ká máa bọ́kùnrin kọ́kùnrin máa bọ́kùnrin méjì sùn papọ̀ orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ gbogbo atrocity ilé ayé yẹ mi tí rí tó bá wá ṣe òun náà mọ̀ pé kíní yẹ ò dáa ẹ máa gbọ́ ànábì mọ̀ọ́mọ̀ wọn yẹ ó mọ̀ pé nǹkan tóun ń ṣe yẹ ó mọ̀ pé kò dáa o so tó bá ti wá ṣe ìmí nínú àwa sọ fún wọn wípé òun nìkan ni Allahu pa láṣẹ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣé ti rí tó bá jẹ́ wípé nǹkan tó dáa ni nǹkan tó ń ṣe wàá sọ fáwọn ọmọlẹ́yìn náà pé ókè káwọn náà dó láwọn míì tí ò dáa o táwọn ọmọlẹ́yìn náà tí wọ́n kọ́pì o àwọn ọmọlẹ́yìn ò dúró kó sọ fáwọn pé káwọn ṣe tí wọ́n ń ṣe o títí di èní ẹ sì máa rí tí wọ́n sì ń ṣe ṣe rí nǹkan táyé ò fi gba tàwọn tó wà nílùú wa ẹ rí gbogbo àwọn kìnìyàn ń ṣe nílẹ̀ Haúsá nǹkan táyé ò fi gba tàwọn tó wà nílùú pé ilẹ̀ tiwa lágbára
ilẹ̀ kóòtù òjìrè ilẹ̀ òrìṣà ni gbogbo kíbi tẹ́ ẹ bá fi ẹsẹ̀ yín tẹ̀ nílẹ̀ kóòtù òjìrè ilẹ̀ òrìṣà ni whether you like it take it or you leave it kò sí family ànábì muhammadu ń bí ẹ lè trace family ànábì muhammadu kẹ́ trace ẹ̀ wá sílẹ̀ kóòtù òjìrè ẹ dẹ̀ lè lọ sílẹ̀ tiwọn náà kẹ́ lọ trace àwọn bàbá lákù bàbá yín kẹ́ trace ẹ̀ sílẹ̀ Saudi tẹ́ ẹ bá lọ síbẹ̀ hàn bí aláya yín dàtí visa yín bá ti expire báyìí ẹ̀ ń padà bọ̀ ní tẹ́ ẹ bá padà ó lè gbé yín lọ sẹ́wọ̀n nítorí ẹ̀ tó ti yé yín so ibẹ̀ orí TikTok yẹ MS Baba ẹ lọ search Àkànbí ọlọ́ba olówó Èkó ẹ lọ search ìpínlẹ̀ ọ̀rọ̀ èmi náà wà níbẹ̀ ibẹ̀ láti ń fún wọn jẹ gbàgbó ibẹ̀ láti ń tú àṣírí Àláwọ̀ àti Muhammadu òun ni bọ̀bọ́ yẹn sọ iṣẹ́ àgbọ̀ tó sọ so gbogbo irọ́ tí wọ́n ti pa fún àwọn baba ńlá baba wa tí wọ́n gbẹ ẹ̀sìn wèrè tí wọ́n jẹ́ kọ́mọ̀ torí pé àwọn yẹn hàn gbédè Arabic ló fi gbé fún wọn tó bá sọ pé ayé ẹ máa bàjẹ́ l'Arabic àwọn bàbá yẹn máa sọ pé Allahumma mi torí wọ́n ti rò pé ẹni èdè ní Arabic wọ́n ti rò pé àdúrà ni àbí pé wọ́n ṣàdúrà fáwọn àwọn náà máa ṣe Allahumma mi wọ́n mọ̀ pé ànábì jí pátá o tó bá sọ ní Arabic àwọn bàbá ńlá ọba àwọn ìyá ńlá wọn sọ pé Allahumma mi ànábì bá ìṣàsùnlá ọmọ ọdún 9 o àwọn bàbá ńlá wọn máa ṣe Allahumma mi ṣẹ́tírí but nísìnyí ìgbà táṣìírí fẹ́ tú àwọn fúnra wọn ojú kòkòrò wọn tún gbé lọ sí pé káwọn òyìnbó wá gbẹ ẹ̀sìn wèrè wọn bá ní ó dá ẹ bá wa tú sédè wa ibẹ̀ làṣírí ti tú o wọn mọ̀ páwọn kan máa wà tí wọ́n máa kà á débẹ̀ tí wọ́n máa dìgì débẹ̀ àwa náà dẹ̀ ti ń kà á sí àti ń dìgì débẹ̀ so gbogbo iṣẹ́ burúkú táwọn olè àwọn àfáàyàn àwọn ṣèyíkì yín àwọn Ajánibélò àǹkò tí wọ́n ti ṣe mi ò tiẹ̀ fẹ́ morúkọ wọn Ajánibélò àlìfùfù ọmọ kékeré tẹ̀ làlìfùfù tẹ̀ àtàwọn yòókù yẹn tí wọ́n ti fi ẹnu burúkú tó ti fi bà ìṣẹ̀ṣe jẹ́ tó fi lè penetrate tí wọ́n fi lè gbalẹ̀ nílẹ̀ kóòtù òjìrè tẹ́ bá ń gbọ́ first to do you need a pain second to do na in dey sweet òun la wà lọ́wọ́ ẹ̀ so mi ìfẹ́ gbàsíkò yín ẹjọ́ ìwà lórí TikTok ní ọwọ́ ìrọ̀lẹ́ táwọn MS Baba tó bá ti dé láti ibi iṣẹ́ lọ máa ń bẹ̀rẹ̀ ètò àwọn kan dẹ̀ máa ń wà ń bẹ̀ ìgbà míì gan ẹ máa rí wọn títí dòru so anytime tẹ́ bá ti ráyè ẹjọ́ ìwà kẹwàá gbọ́ àṣírí Àláwù àti àṣírí Muhammadu olè ajípátákópa àní sọjú báyìí lọ ní ọ̀sán yìí màá máa rí yín ẹ̀yin tèmi ẹ bá sí ẹ̀sọ́ yẹ jẹ́ kókó fàìrà ẹ ṣé mo dúpẹ́.